ayé àwọn baba wa nílẹ̀ Yorùbá forefathers. Àlàáfíà fún gbogbo ojú tó ń wò mí. Ẹ káàbọ̀ sí orí ìdánilẹ́kọ̀ọ́ wa tá a ti ń ṣí aṣọ lójú àwọn irọ́ tó ń lọ nígboro. Tá a dẹ̀ ń wẹ ìsìláàmù mọ́ kúrò níbi àwọn irọ́ bàtàbàtà tí àwọn ọmọ Yorùbá kan ti sọ diṣẹ́ tí wọ́n ń lẹ̀ mọ́ ìsìláàmù lára. Àwọn ọmọ Yorùbá tá à ń wí àwọn tí a mọ̀ bí ẹni mowó ni. Àwọn bíi MS Bàbá, Akéde Oòduà, Olówó Èkó, Benny Lee àti àwọn akẹgbẹ́ wọn yòókù. Mo fẹ́ kí èmi àti yín ká kọ́kọ́ jọ lọ wo ìkan nínú àwọn fídíò wọn kí n tó wá ṣí aṣọ lójú àwọn irọ́ tí wọ́n pàjọ sínú fídíò náà. Ṣùgbọ́n ìyẹn nìkan kọ́. Today I will be taking a different approach. Lénìí mo fẹ́ rán gbogbo wa sílé. Àtẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀, gbogbo wa tá a jẹ́ ọmọ Yorùbá. Mo fẹ́ rán wa sílé. Mo fẹ́ ká tọ́nà wo ìtàn ìgbésí ayé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá. Ká wò bóyá ẹ̀sùn tá fi ń kan ìsìláàmù yìí, ẹ̀sùn tá fi ń kan Ànábì Muhammad wípé ó kógun jà àwọn kan, ó gbalẹ̀ àwọn kan, ó lọ pa àwọn kan, ó kó àwọn kan lẹ́rú. Ká wò bóyá ó yàtọ̀ sí ìgbésí ayé tí àwọn bàbá wa gbé nílẹ̀ Yorùbá. Wò ó má wọ̀ kúrò. Èmi olùjíhìnrere àlàáfíà yín Àfáà Mojesi. ṣe live stream kan sí mi níbi tí a ti rí àwọn ọmọ oníṣẹ̀ṣe yìí tí wọ́n wà ní live yẹn tí wọ́n sọ fún pé Ànábì sallallahu alaihi wasallam nígbà Ànábì pààyàn Ànábì tẹ̀jẹ̀ sílẹ̀ Ànábì pàgbà Ànábì pàwọ́ Ànábì. ṣe ẹ̀rí síwájú kí n tó wọ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam lam yaqtulu ahada biyadihi ash-sharifa. Ànábì ò pẹ́nikẹ́ni pẹ̀lú ọwọ́ rẹ̀ ọwọ́ àbíyí rẹ̀ kò pẹ́nikẹ́ni. Ẹ káàbọ̀ padà. Gbogbo alágbọ̀n nǹkan tí ọmọ kékeré akéwù tọrọ jẹ tó sọ̀rọ̀ tán sìn gbogbo nǹkan tó sọ ọmọ àlè àkótílétà gbogbo alágbọ̀n nǹkan tó sọ ó ní Ànábì tán pè ní Muhammadu pé kò bá yan rí ǹjẹ́ lóòótọ́ ni. Ẹ yẹ ká lọ sínú Quran chapter 5 verse 33 káka àyà yẹn ká wá wo nǹkan tó bí àyà yẹn lẹ́yìn yẹn màá tún wá ka àdìsẹ̀ ẹ̀yọ kan sí i. Ó ní indeed the penalty for those who wage war against Allah and his messenger and spread mischief in the land is death. Àwọn tí wọ́n bá gbógun ti Allah àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ èrè ẹ̀ṣẹ̀ wọn ní pé ikú kẹpa wọn, crucifixion kẹkàn wọn mọ́gi àgbélébù, cutting off their hands and feet on opposite sides kẹ́ẹ̀gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ, of exile from the land tàbí kẹ́ẹ̀ lé wọn kúrò nínú ìlú wọn. Ẹ wáyé ká lọ wo sábàbù nuzul àyà yìí. Máa gbé sí ojú fọ́nrán ìgbogbo wa pátápátá àálè rẹ̀ tí àfa bá ti ka kankan fún yín ẹbí wọn bí nǹkan tẹ̀ ń kà yẹn ibo láti lè rí kà. Èmi sọ wípé ogun nǹkan táwọn àfa ń sọ láti òkè délẹ̀ nípa Islam irọ́ ni olórí burúkú ni wọ́n. Tẹ́ ẹ bá ti mọ̀ tán gbogbo ilẹ̀ máa sọ wọ́n lóko ẹ mọ̀ bí ẹni ègbé ẹni ẹ̀kọ́ ni wọ́n. Kí ni asbabu nuzul aya yìí ló sọ? Ó ní Anas who related that a group of people from Ukal and Ureina went to see the messenger of Allah. Àwọn kan wá láti ibìkan tó ń pè ní Ukal and Ureina àwọn lọ bá Muhammadu. The messenger of Allah ordered that they should be given a flock of camels. Muhammadu ní kó fún wọn ní àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ àti ẹran pé kí wọ́n máa dà and commanded them to set off with them pé kọ́ máa dà with a dispensation to drink their milk and urine kọ́ dẹ̀ mu nínú wàrà àti ìtọ̀ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn tó ráhùn ẹni yẹn wọ́n ní ara àwọn òyà pé kán múnú ẹ̀. When they reached the region of Alihara, nígbà tó ń débi kan tó ń pè ní Alihara, they unalived the shepherd of the messenger of Allah. Wọ́n pa nínú àwọn ẹran tí Muhammadu kó fún wọn and took off the camel. Wọ́n dẹ̀ wá àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn lọ. The messenger of Allah sent after them, and when they were captured and brought to him, Muhammadu bá ní kọ́ lọ pè wọ́n wá nígbà tó dọ́dọ̀ Muhammadu he cut off their hands. Muhammadu gé ọwọ́ wọn and feet, ó gé ẹsẹ̀ wọn and gobbled their eyes. Ó dẹ̀ ti erin gbóná ó tì bọ́ wọn lójú. They were left in this state in Medina until they died. Ibẹ̀ ni wọ́n fi wọ́n sí tán fi kú. But wọ́n lè sọ pé ikú kọ́ kò pa wọ́n bẹ̀ yẹn ó kàn bá wọn ṣeré ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ká wá lọ sí Sunan Abu Dawud 2671. Sunan Abu Dawud 2671. Narrated Aisha ló ṣàlàyé àdìtì. No woman of Banu Qurayza was unalive except one. Kò sóbìnrin kankan tó pa ní Banu Qurayza àyàfẹ́ yọkan. She was with me, talking and laughing on her back and belly extremely. Obìnrin yẹn wà pẹ̀lú Aisha tó kọ́ wọn rẹ́rìn tó ń rẹ́rìn. While the messenger of Allah was unaliving our people with the swords. Tí Muhammadu jí àlá tó dẹ̀ ń pa àwọn èèyàn Banu Qurayza pẹ̀lú idà. Tẹ́ ẹ bá lọ kà nípa Banu Qurayza yìí. Àwọn tí Muhammadu àti àwọn Mùsùlùmí pa níbí they are over 900.
they are over 900 ní ìkọlù ẹyọ kan Banu Qurayza wọ́n gba ilẹ̀ yẹn ní Yathrib ní Medina. Àkọ́kọ́ náà àmọ̀ràn mi sí àwọn mùsùlùmí ọmọ ìyá mi ni wípé kí àwọn máa jẹ́ kí nǹkan kan máa tì wá lójú nínú ìtàn ìgbésí ayé Ànábì Muhammad. Nítorí èmi nígbàgbọ́ wípé tó bá jẹ́ pé Allah ló rán Ànábì Muhammad níṣẹ́ tí mo dẹ̀ nígbàgbọ́ pé bó ṣe rí nìyẹn, kò sí nǹkan kan nínú ìtàn ìgbésí ayé Ànábì Muhammad tí à ní rí ẹ̀rí fún bóyá nínú Bible ni àbí nínú Quran. Ṣé wọ́n máa jẹ́ kí nǹkan kan máa tì wá lójú nínú ìtàn ìgbésí ayé Ànábì Muhammad. Ẹ rí pé èyí tí Dr. Ìmọ̀dára sọ yìí pé kò rí bẹ́ẹ̀ rárá, ó kọ̀ dàbí ẹni pé wọ́n ṣàbò sí MS Baba lọ́wọ́ ni because kò rí bẹ́ẹ̀ rárá. Àwọn kinní yìí it is well documented, kì í ṣe kan tó ṣe dọwọ́ bò. Mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe pé ó mú àwọn náà pé wọ́n purọ́, bí kò ṣe pé bóyá ọ̀rọ̀ yẹn náà ó bá wọn ní òjijì. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá padà síbi Ànábì pààyàn kò pààyàn, ó kógun jàyàn kò kógun jàyàn, ẹ jẹ́ ká wá padà sídi ọ̀rọ̀ ẹ̀. Gbogbo ala ti rí verse of the Quran tí ó mú wá yẹn, ẹ rí pé verse Quran yẹn gan ó ń takò òun gan fún rẹ̀ bó ṣe ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ṣe rí tí Ọlọ́run bá fúnyàn ní làákàyè tó kún tó, kò kí ń jẹ́ kéèyàn wòye sí àwọn nǹkan kan. K'Ọlọ́run dẹ̀ ṣàánú àwa Indomie generation yìí, gbogbo nǹkan ló máa ń jọ wá lójú. Ṣé mọ̀ pé abáyé ibi tó ti rọrùn, gbogbo àwọn tá a jẹ Indomie ìgbàgbà yìí a ti believe pé bí ayé ṣe wà ń sìn bẹ́ẹ̀ láyé ṣe wà ń gbà kan, tí democracy wà, tí boundary wà, country ilé wà lọ́tọ̀, tẹ́lẹ̀ wà lọ́tọ̀. Abáyé ibi tó ti rọrùn kò jẹ́ kí a máa mọ context tí gbogbo àwọn nǹkan tá à ń ka yìí tó ti ṣẹlẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ò lè máa dárìn lọ́nà kí àwọn bandits àwọn kan kọ́ máa kógun jà ẹ́ bó ṣe ń gbélé ayé ní ayé ìgbà kan rẹ̀. Ṣùgbọ́n ń sìn pólísì ti wà, sójà ti wà, kò yẹ kí àwọn ọmọ Yorùbá ọmọ tọ́ṣẹ̀ dé ń sìn kò yẹ kí wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ. So ẹ jẹ́ ká ka verse of the Quran yẹn ká wá fi sí proper context. Now Quran chapter 5 verse 33 àríkà wípé indeed the penalty for those who wage war against Allah and his messenger, ẹ̀san fún ẹni tí ó bá kógun já Allah àti òjíṣẹ́ rẹ̀ tó jẹ́ Muhammadu and spread mischief in the land, tó dẹ̀ ń hùwà ìbàjẹ́ lórí ilẹ̀, ẹ̀san wọn á máa jẹ́ pé kí ni ikú. Ẹjọ́ káàtẹ̀ gbàgbé pé ayé ìgbà kan ti lọ gan sẹ̀, ní ayé ìsìn tá a wà ń sìn gan, téèyàn bá kó lọ kógun ja ìlú kan, kí ni ẹ̀san ẹ̀? Kì í ṣe kú ni. Ok, tó bá ti kógun ìjà ẹ̀yìn kẹ́yìn fọwọ́ ra wọn lórí, kẹ́ pè wọ́n wọlé, kẹ́ sáàbù wọn ní drink, kẹ́ sáàbù wọn lámàlà àti gbẹ̀gìrì àti ewédú kẹ́ni kọ́ máa jẹ́. Ẹ jẹ́ ká máa wòye sí nǹkan tá a bá ń sọ. Kò sí ẹni tí wọ́n máa kógun jà tí ò ní jagun padà. Tó bá dẹ̀ dojú ìjà kọ èèyàn padà, kí ló máa rẹ̀ ẹ́ǹdì ẹ̀? Ikú náà ló máa gbẹ̀yìn ẹ̀. Òun ni wọ́n ti sọ fún wa nínú verse kan yẹn pé indeed dájúdájú o the penalty for those who wage war against Allah, ẹ̀san fún àwọn tó bá yẹ pé kí ni tí wọ́n bá díẹ̀ láti kógun ja Allah and his messenger àti òjíṣẹ́ tó jẹ́ Muhammadu and spread mischief in the land, tó dẹ̀ jẹ́ kí ni tí wọ́n ń hùwà bàjẹ́ lórí ilẹ̀ is death, ikú ni. Crucifixion tàbí kí wọ́n kàn wọ́n mọ́ àgbélébù, cutting of their hands on alternate side, kí wọ́n ṣe kí ni kí wọ́n gé apá wọn, or exile from the land, àbí kí wọ́n banish wọn kúrò ní ìlú, kí wọ́n lé wọn kúrò. Ìyẹn lọ bẹ́ẹ̀, mi ò fẹ́ ká pẹ́ lórí ẹ̀ rárá, mi ò fẹ́ ká pẹ́ lórí verse of Quran tí ó mú wá yẹn. Àdísì tó dẹ̀ sọ pẹ̀ náà Ànábì Muhammad ó fún àwọn kan ní ẹran ọ̀sìn, àwọn yẹn wá ń lọ jẹ́jẹ́ tí wọn, àwọn kan wá lórí láyà, wọ́n lọ gba ẹran tí Ànábì Muhammad tó fún wọn gbà lọ́wọ́ wọn. Ànábì wa ní kó lọ pè wọ́n wá wípé kí ni ẹ ṣe máa díẹ̀ mi tó yẹ pé kí ni àwọn tí mo fún lẹ́ran ẹ gba ẹran lẹ́wọ́ wọn. Ànábì wa ní kí wọ́n pa wọ́n, gbà tó pa wọ́n tán wọ́n tún ka àdísì kan náà ní ojú ogun Ànábì ń pa àwọn èèyàn bó ṣe rí nìyẹn, báyé ṣe rí gbà yẹn nìyẹn. Ṣé rí àwọn Indomie generation yìí, ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan àwọn nǹkan tí a jẹ dàgbà yìí, àwọn Bournvita Milo tá a jẹ dàgbà kò jẹ́ ká mọ bí ayé ṣe rí, abáyé níbi tó ti rọrùn. Yìí sì ni àwọn country share ní sovereignty ní wọ́n ṣẹ̀ kó àwọn èèyàn lẹ́rú mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí kan tó ń jẹ́ bíi constant boundary, empire system lọ́rùn. Ìlú kan tó bá lágbára ó máa lọ máa kógun ja ìlú kejì, ìlú tí ò bá dẹ̀ lágbára á máa sọ̀ṣàkọlẹ̀ bó ṣe wà ń gbà yẹn nìyẹn. Kì í ṣe ìṣẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ti wà tẹ́pa ní United Nations no. Ṣùgbọ́n ṣé ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ tọ́pọ̀lọ ò bá kún tó kò ní jẹ́ kó mọ àwọn nǹkan báyìí. Nítorí ẹ̀ ni màá ṣe máa dá wa lẹ́kọ̀ọ́ lórí nínú fídíò yìí lórí empire system of government tí ó wà ní ayé ìgbà yẹn, so that àwọn èèyàn wa àwọn ọmọ Yorùbá bí báyìí wọ́n á lè máa stop láti máa fi àwọn ṣẹ̀sìn lórí irú àwọn tọ́pìkì báyìí. Empire jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé emperor ni olórí orílẹ̀-èdè náà. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí is an open fact, kì í ṣe nǹkan tó wà yìí dín rárá. Emperor ni olórí orílẹ̀-èdè náà. Emperor jẹ́ jagunjagun tó jẹ́ pé ó máa ń jagun gbalẹ̀ káàkiri.
lára àwọn nǹkan tá a máa fi mọ nǹkan tó ń pè ní empire ni pé wọn ò ní constant boundary. Ẹni tí ó jẹ́ emperor yẹn wọ́n máa jagun gbalẹ̀ káàkiri pé kí ilẹ̀ òun máa pọ̀ sí ni. Nǹkan òwúrí ló jẹ́ nígbà yẹn wípé èèyàn ń jagun gbalẹ̀ òun á ní ilẹ̀ tó ń pọ̀ sí. Mo dẹ̀ fẹ́ kí a lọ kà nípa gbogbo nǹkan tá à ń wí yìí. Ìgbà yẹn tó bá ń lọ pé o fẹ́ lọ ṣòwò, o wá kó góòlù dání, o kó sílvà dání, o wá ń dárìn irọ́, o máa gbé convoy dání ni so that àwọn èèyàn ní wá attack ẹ̀. So tẹ bá ń kà nínú àwọn àdìtì kan wípé Ànábì Muhammad ó lọ attack àwọn Mecca caravan, it is in this context. Báyé ṣe rí gbà ẹ̀ nìyẹn. That's the rules of the game. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀tẹ̀ ń wí kọ́tọ̀kọ̀tọ̀ yẹn ẹ máa wo Korean film lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́tẹ̀ lè máa kọ́wọ́ àwọn ẹ̀kọ́ yẹn, ẹ máa rí báyé ṣe rí gbà yẹn. Ẹ lọ wo Jumong tàbí kẹ́ wo àwọn Spartacus nǹkan kan báyẹn. Báyé ṣe rí nígbà yẹn nìyẹn, kì í ṣe èsì tó jẹ́ pé a ti wá ní constant boundary. A ti mọ̀ pé bíbá yìí ní ilẹ̀ Nàìjíríà dé, bíbá yìí ní ilẹ̀ Togo dé, bíbá yìí ní Ghana dé, àti ní United Nations àti gbé òkè ìlú bíbá yìí kò gbọdọ̀ kógun já ìlú bíbá yìí. Bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí nígbà yẹn. Empire ló ń ràn. Olórí orílẹ̀-èdè yẹn jagunjagun ni tó jẹ́ pé wọ́n máa jagun gbalẹ̀ káàkiri. Nǹkan òwúrí dẹ̀ ni pé ó ń jagun gbalẹ̀ káàkiri. Ẹ jọ̀ọ́, ẹni tó bá jagun gbalẹ̀ ṣé kò ní pààyàn, kò ní tẹ̀jẹ̀ sílẹ̀, ṣé kò ní kóyàn lẹ́rú? Gbogbo eléyìí náà dè la máa rí kà nínú ìtàn ìgbésí ayé àwọn bàbá wa náà nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń ràn Ọ̀yọ́ empire, bọ́n ṣe ń jagun gbalẹ̀ káàkiri. Ẹ jọ̀ọ́, ṣé nǹkan tá a máa blame Ànábì Muhammad fún ni wípé wọ́n bí sí àsìkò yẹn ó dẹ̀ win ní at your own game tẹ́ ti set sílẹ̀. Nígbà táwọn òbí wa dé, Ọlọ́run ò ṣe ní èèyàn tó yọ̀lẹ̀. Ó wá wù yín àti ọ̀hún dè yẹn wá ní àbòsí wá pọ̀ sí báyìí, yẹn ni wàhálà wá pọ̀ sí, ẹ wá ń pariwo ẹ fẹ́ kú lé lórí.